Ní báyìí a ó yẹ̀bá díẹ̀ láti mú ìròyìn ìjọba ìbílẹ̀ àti agbègbè tí a ní fún yín wá. Alámòjútó fún ìjọba ìbílẹ̀ Alimoso, Ọ̀nàrẹ́bù Ganiyy Olatunji ti ṣèkìlọ̀ fún àwọn ènìyàn agbègbè náà láti mú ọ̀rọ̀ ìmọ́tótó ní pàtàkì kí wọ́n sì dẹ́kun àti máa da ilẹ̀ sí ojú àgbàrá. Ọ̀nàrẹ́bù Quadri ló sọ̀rọ̀ yìí lásìkò tí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun fọ̀rọ̀ wá lẹ́nu wò. Ó sọ wípé ọlọ́kan òjọ̀kan ní ìgbésẹ̀ tí ìjọba àwọn ń gbé ní agbègbè náà lójúnà àti mú ìmọ́tótó ní pàtàkì, àmọ́ tí ọ̀pọ̀ àwọn elétí kunkun kan fi ìwà wọn dá àgbo ètò náà síná nípa dídá ilẹ̀ sójú àgbàrá. Àwọn èèyàn wa wípé ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀. A gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń fi ọkàn bá ìjọba rìn nípa ìwà àti ìṣesí lórí ìmọ́tótó. Tí òjò bá rọ̀, àwọn èèyàn wa ṣì ń rí gẹ́gẹ́ bí àṣà láti máa da ìdọ̀tí sínú àgbàrá òjò. Ìdọ̀tí tí ẹ dà ní ilé bàbá Táíwò àbí ìyá Kẹ́hìndé, ó máa lọ sí ilé ìyá Fúnkẹ́ o àbí ilé ìyá Fúnmi, ibẹ̀ ló máa lọ dúró sí o. Tó bá dúró síbẹ̀, àgbàrá wọlé ìyá Fúnkẹ́ àbí ilé ìyá Fúnmi. Àmọ́ tá a bá ṣe gẹ́gẹ́ bó ṣe yẹ ká ṣe, ó láwọn tá à ń sanwó fún tí wọ́n jẹ́ bí àwọn tó fi ń ṣòwò tí wọ́n máa ń bá wa kólẹ̀ wa ní owó tí ò dín ní lára. Tá a bá kólẹ̀ sójú kan, tí wọ́n bá wá dé, ẹ jẹ́ kán bá wa kó lọ. Ẹ má jẹ́ kí a máa da ilẹ̀ sínú àgbàrá òjò. Ọlọ́run ní jẹ́ ká rí wàhálà omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Ọlọ́run ní jẹ́ kó mi gbé wa lọ́mọ lọ. Ọlọ́run ní jẹ́ kó mi gbé ìkọ̀kan nú àwa náà lọ. Ìmọ̀ràn tí mo mú wá fún wọn kò ṣàìṣẹ̀yìn àríṣà tá a rí nínú òjò tó rọ̀ bíi ìjẹrin àbí gàrún nílùú Èkó, tó fi jẹ́ pé ṣàṣà ní àdúgbò l'Álímọ̀ṣọ́ tí omi ò wọ ilé wọn. Kí ló dẹ̀ fà á? Àìní ìwà ìmọ́tótó tó òun ló fà á. Ṣàṣà ní ibi tí àgbàrá òjò ń gbà lọ tí a ti ṣètò kọ́kọ́ gbogbo ìdọ̀tí ibẹ̀. A wá ṣàkíyèsí pé ó fẹ́ jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ la lọ ń kó ìdọ̀tí nínú àgbàrá. Kí ló ń da ìdọ̀tí sínú àgbàrá? Àwọn èèyàn wa náà ń dà. Àwọn èèyàn wa gbọ́dọ̀ mú lókùnkúndùn pé a ní ṣe irú wà báyìí mọ́. Ìdọ̀tí tá a bá ti ṣàjọ, tí àwọn tó bá yẹ kó wá kó tún wọn bá wá, ìjọba ìbílẹ̀ la pè bí báyìí, kò sẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ láti wá fẹjọ́ ẹnìkan sùn àbẹ́nìkejì. Èyí tó ti wá pọ̀ dandan bẹ̀ ni pé àwọn tá à ń lò yìí náà òṣìṣẹ́ ìjọba ni wọ́n. Tí wọn ò bá ṣe ètò yẹ kán ṣe, ká wá fẹjọ́ wọn sùn ìjọba, ká mọ ìgbésẹ̀ tá a máa gbé láti bá wọn wí àbí láti bá wọn sọ̀rọ̀ pé ẹ lọ ṣe báyìí, ẹ lọ ṣe báyìí. Ó wá dáa ju kí a máa da ìdọ̀tí pé àwọn wá kó o, torí wọn wá kó o máa da ìdọ̀tí sínú àgbàrá òjò. Ìdọ̀tí tẹ̀ dà sínú àgbàrá òjò, ó máa gbé lọ dúró síbì kan ni. Tó bá ti dúró síbì kan, omi máa yalé ni. Kò ṣàìsọ nípa àwọn ètò ohun amáyédẹrùn tí ìjọba náà ti ṣe látìgbà tí wọ́n ti yàn wọ́n sípò ọ̀hún gẹ́gẹ́ bí alákòóso. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló sọ wípé ètò ààbò fẹsẹ̀ múlẹ̀ dandan tó ń ti àmọ̀ràn sí àwọn ènìyàn láti wà ní ojú ni alákànfin ṣọ́rí ní gbogbo àsìkò tí wọ́n bá rí àwọn ojú tí wọn kò rí rí tàbí àwọn ènìyàn tó ń rìn gbèrègbèrè ní gbogbo àgbègbè wọn. Nípa ẹ̀tọ́ ààbò àwọn èèyàn wa, ní oṣooṣù a máa ń ṣe nǹkan tí à ń pè ní ẹgbẹ́ ààbò Alimoso, tá a máa ń pè ní security committee meeting. A máa ń ṣe nínú local government lóṣooṣù. Kí la dẹ̀ ń ṣe fún ni pé àwọn tó jẹ́ gẹ́gẹ́ bí CDC, CDA, gbogbo ọ̀nà wà represented nínú nǹkan tí mò ń sọ yìí. Àwọn tó jẹ́ gẹ́gẹ́ bí landlords, àwọn náà wà nínú committee tí mò ń sọ yìí. Àwọn tó jẹ́ gẹ́gẹ́ bí agbófinró, àwọn náà wà nínú nǹkan tí mò ń sọ yìí. Àwọn tó jẹ́ gẹ́gẹ́ bí ajagun tán wà lágbègbè, àwọn náà wà nínú nǹkan tí mò ń sọ yìí. Gbogbo a máa wá mú ìmọ̀ràn, oníkálukú á mú ọ̀rọ̀ wá, àjọjọ omi tó rú ẹ̀ wò, àwa wo ibi tó yẹ ká tó gbé ọ̀rọ̀ gbà, àwa wo ibi tó yẹ ká sá sí, àwa wo ibi tó yẹ ká sá fún, àwa ẹni tá à ń súnmọ́, àwa ẹni tó yẹ ká jìnnà sí. Gbogbo ẹ̀tọ́ ààbò ìlú l'Álímọ̀ṣọ́ ló ń dánmọ́rán. A ní ìṣòro lórí ẹ̀tọ́ ààbò ọmọ ìlú, ìyẹn nínú Alimoso tá a jọ wà yìí. Ọlọ́run ṣọ́ wa, àwa náà dẹ̀ ń ṣọ́ra wa. Ó wá kádìí ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ pé akínkanjú kò lè dá ogun ṣẹ́ bí àtìlẹ́yìn kò bá pọ̀, pé kí àwọn ènìyàn rí dájú wípé wọ́n gbárùkù ti ìjọba tó ń bẹ lóde tó ń ti àwọn ìfọwọ́sowọ́pọ̀ ọlọ́kan òjọ̀kan eléyìí tó lọ́rìn tó sì fẹsẹ̀ méjèèjì tilẹ̀ dandan
kí ohun gbogbo kó túbọ̀ lè máa tẹ̀síwájú sí i ní ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Èkó àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ṣògo Rẹ̀níkejì ló jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun.